mo wá fẹ́ sọ̀rọ̀ kan tí wọ́n sọ fún mi. Wọ́n sọ fún mi pé ẹ̀yin kan ń dá ẹgbẹ́ sílẹ̀ káàkiri. Wọ́n lóríṣiríṣi ẹgbẹ́ ẹ̀ ń sọ lórúkọ oríṣiríṣi. Mo gbọ́ pé ẹ ti pín wẹ́lẹ̀wẹ́lẹ̀ sí tó ọ̀nà 7 groups. Wọ́n lẹ̀ ń pín káàkiri. Kí ló ṣe yín tẹ́ kí n gbọ́ràn báyìí for God's sake? Ṣé mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe yẹn commit a crime ni? Kan tó dẹ̀ wá dùn mí tí mo ṣe fẹ́ sọ ń pa ẹ̀ gangan ni pé lára àwọn kan tí mo expect mo rórúkọ wọn bẹ̀. Ẹ mọ̀ra yín ẹ̀yin tí mo ń sọ, ẹ̀yin tí mo mọ̀ dáadáa ni. Mo rórúkọ yín níbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ lọ yọra yín kúrò. Ẹ̀yin tí mo ń sọ ẹ mọ̀ra yín, ẹ lọ yọra yín kúrò ńbẹ̀. Ẹ fi àwọn tó kù sílẹ̀ ńbẹ̀ jẹ́ kan rí ìgbà mélòó? Mo sọ fún yín ẹ rí ìran wò. Ẹ lọ yọ orúkọ yín kúrò ńbẹ̀. Tó yẹ kò yẹ kán bá yín níbẹ̀. Kò yẹ kán bá yín bẹ̀ láíláí. Kí lẹ̀ ń ṣe ńbẹ̀? Gúrùpù pé kíni láti ṣe kíni? The same mistake tẹ́ ti gbé tán ti fi ṣẹ́rí ìpìlẹ̀ ṣe pàtàkì o. Tó yẹ ló ṣe jẹ́ pé eléyìí tá à ń ṣe yìí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run divine blueprint wa ni kò sí ẹnikẹ́ni lè ṣe sí yẹn. Mo máa ń sọ fún yín kò yọ kúrò kò add sí. Bọ́lọ́run ṣe gbé kalẹ̀ la ṣe máa ṣe. Ẹni tí ò bá tẹ́ lọ́rùn ó ní right láti kúrò. Ṣèbí nígbà tó lórí wa ń bì ń sìn tó dé tó ka gbogbo òfin tiẹ̀ sílẹ̀. Ẹni tí ò bá tẹ́ lọ́rùn àwọn kan kúkú ti ń kúrò. Kò sí wàhálà ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó kúrò ni. Bọ̀tí tó máa jẹ́ fún ìgbéga oríire reverse nǹkan tí àwọn wèrè tán gbé kalẹ̀ tán láwọn fi sọra wọn dolòṣì sọ gbogbo ẹ̀ tán yí kádàrá arọ́ burúkú padà. Ọlọ́run dẹ̀ wá kó àpòlọ́pọ̀ padà. Ó tún ṣe rere fún wa ń sìn. Ẹ̀yin kan wá ní bákan ni. Ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan kan ṣe sí ètò ẹ̀wà nú ẹ̀. Ṣó yé eyín ni? Ṣé ẹ mọ̀ ń pa ẹ̀? Ṣé rí nǹkan ẹ lè rí nǹkan kan ṣe sí láíláíláíláí? Kì í ṣe irú bàbá ńlá kọ anybody yín. Ẹ̀yin ò ṣe rí nǹkan ṣe sí. Ọlọ́run àánú ẹ lè rí nǹkan kan ṣe sí láíláí kì í ṣẹ́rù yín. Èyí tó Ọlọ́run fún wa yìí tó ṣe fún wa lóore divine blueprint yìí ẹ máa parun o. Mo sọ mo tún sọ ẹ máa parun, ẹ máa rí ìbínú ayé, ẹ máa rí ìbínú ọ̀run, ẹ máa rí ìbínú Ọlọ́run alààyè. Tẹ́ bá takò tàbí ẹ̀ ń dìde pé ẹ nígbà kò ní ṣe ẹ jọ kí ni alternative ẹ̀? Tamúnisìn àbí tamúnisìn kọ́ everybody ń lò látijọ́ yìí. Ṣáwọn kan náà gbé kalẹ̀ ṣé gbogbo ètò wọn kọ́ ni everybody ń lò látijọ́ yìí. Ẹ wá ní ìyẹn lẹ fẹ́ dúró tì torí ẹ̀ ń ṣe àpapín ẹ̀ ń rí jẹ rí mú bẹ̀ ẹni bá máa dákú kó dákú ẹni bá máa kú kó kú ok IYP ò kú IYP ò dákú ògo Ọlọ́run ni tiwa tá a máa rírò títí láéláé. Wọ́n lẹ́yìn dẹ́gbẹ̀lẹ̀ ṣé mọ̀ pé nǹkan tó ń fi pinlẹ̀ yín nìyẹn. Tẹ́ rò pé ẹ̀ ń ṣe emancipation ẹ̀ ń ṣe emancipation ẹ̀ ń ṣe freedom ìtúsílẹ̀ ẹ̀ ń ṣe bí ìtúsílẹ̀ ló ń jẹ́ freedom now. Ẹ rò pé ẹ̀ ń rìnrìn àjò ìtúsílẹ̀ ẹ mọ̀ pé ẹ̀tàn náà ń ṣe fún yín gbà yẹn. Àdẹ̀rẹ́ ẹnikẹ́ni nínú yín láti tó lóhun àwọn tó máa ń dẹnu nípa àwọn ọpọlọ mímọ́ ibi tí ọpọlọ náà wà ẹnu ìbóyá tàlẹ̀ ẹsẹ̀ ló wà. Because tó bá jẹ́ pé ẹ ní ọpọlọ ni ó yẹ kán ti rí indicators ó yẹ kán ti rí signal pé eléyìí ń ṣe ìrìn àjò ìtúsílẹ̀ náà èwo làbọ̀rọ̀ pínpín káàkiri wọ́n ń pín ẹgbẹ́ ilé wọ́n wá ṣe fúnra wọn débi pé wọ́n ríra wọn sójú. Ìgbà tí mo tiẹ̀ fi bá wọn sọ̀rọ̀ mo rí pé àwọn ilé aláwàdà ni wọ́n ò mọ nǹkan tó ń dojúkọ rárá kò yé wọn. Ipò ní tiwọn ipò owó mo láwọn ilé yìí mọ bó ṣe ń lọ mo rẹ́rìn. Ṣé mo ti láwọn information kan kí n tó wá sọ pé Ọlọ́run tó ní kí n dìde kí n wá lọ ṣiṣẹ́ yìí. Mo ti láwọn information kan lọ́wọ́ mo mú dání mò ń ṣọ́ mò ń wò mò ń ṣọ́ àwọn nǹkan yẹn. But ìgbà tí n bá ti rí sign ẹ̀ báyìí mo cut off ni immediately. Èyí tó jọ mí lójú gbà yẹn wọ́n máa sọ pé àwọn ò ní plan àwọn ò lájẹ̀ndà. Ìrìn àjò àwọn amúnisìn lẹ́fẹ̀ẹ́ dojúkọ àbáyé rò pé Nàìjíríà ṣe rí mistake tán ṣe nìyẹn o. Wọ́n rò pé bóyá àti kúrò ní àti di padà sí ìran wa orílẹ̀-èdè wa wọ́n rò pé Nàìjíríà ń ṣe orílẹ̀-èdè fúnra rẹ̀. Nàìjíríà kọ́ ló tó àti tani tọ́lọ́run ò bá dẹ̀ fún ẹ lórí ọ̀fẹ́ o ò lè bá wọn sọ̀rọ̀ níta ìgbéraga kọ́ torí àwọn òwò ohun tó gbé dání ìwọ tó gbé dání ni because nǹkan tó gbé dání àwọn náà ní n tó fẹ́ bá wọn sọ n tó fẹ́ bá gbogbo tó gbé dání àwọn náà ní
so kí ló kàn wọ́n pẹ̀lú nǹkan tó gbé dání? Ìwọ tó gbé dání náà fẹ́ wò pé òkè àlàyé wo ló fẹ́ ṣe lé lórí, kí ló fẹ́ sọ ń pa ẹ̀, ta ni wọ́n fún rẹ̀? Ṣé òótọ́ ló ń sọ àbó òun fi àwọn èèyàn òfin gbá wọn ni? Gbogbo ẹ̀ náà máa wò. That was why ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ìrìnàjò wọ́n máa ń fi everybody yín rẹ́rìn ni, àbí ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ ṣé irọ́ ni? Ẹ bèrè lọ́wọ́ ara yín pé ṣé wọ́n ṣe ẹ̀yẹ yín wọ́n máa ń fi yín rẹ́rìn pé àwọn wo leléyìí? Because wọ́n mọ̀ yín, wọ́n mọ gbogbo yín tẹ́ ń ṣe, tẹ́ ń tan àwọn èèyàn yín, wọ́n mọ̀ yín, wọ́n mọ̀ ń tẹ́ jẹ́, wọ́n mọ̀ pé ọpọlọ yín ò gbé tó wà nílẹ̀. Ṣé báwọn náà ṣe é sílẹ̀? Ṣé báwọn ní? Ṣé báwọn náà tó? Ṣé wọ́n fún anybody láyè láti sọ pé òun máa já ni? Wọ́n fún anybody láyè ni? Àìmí tó lọ́run ṣoore fún àwọn fún àwọn sọ̀nà pé àwọn gbà pọ̀ lọ́run ni, àwọn gbà fọ́ lọ́run ni. Ló bá tán, àwọn gbà fọ́ lọ́run. Social imagine. Ẹ̀yin ká máa ní ẹ lọ́pọ̀. The same thing tí ẹ ṣe ń gbà yẹn, ẹgbẹ́ láti ṣe kíni? Wọ́n wá pín wọn káàkiri ń gbà yẹn. Wọn ò lè wà lójú kan, wọn ò lè bára wọn sọ̀rọ̀, wọn ò lè ṣe pọ̀. Ṣé ìrìn àjò ìtúsílẹ̀ nìyẹn ni? Ó hàn náà pé political party ni. Wọ́n tún ti stock sí orí gbogbo yín nìyẹn. Lẹ́yìn pé more than almost all of you ẹ̀ mọ̀ ìpínlẹ̀ politics gbogbo yín ṣe lọ́wọ́ yìí. Pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run gbàgbé ẹ̀ ní sọ̀rọ̀ pé military kúrò kẹ́ má dárúkọ mọ́ à. Kò sí tó jọ Ọlọ́run ló ní gbogbo ògo. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ohun tá a fi lẹ̀ fún ọ pé wọn ò ní padà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ mọ́yé gbà tán ti fẹ́ tààyè ni. Ẹgẹ́ ni kò ń bẹ̀. Ọ̀tọ̀ nìyẹn kò kàn mí. Ọ̀rọ̀ Nàìjíríà nìyẹn. Ṣé tún ti bẹ̀rẹ̀? Ẹ jọ àwọn ẹgbẹ́ ńgbà tán sọ pé ẹ má ṣẹgbẹ́. Kí ni ìtumọ̀ ẹgbẹ́ tẹ́ ẹ wá ń ṣe? Tẹ́ ń kóra yín jọ, tẹ́ ń kóra orúkọ oríṣiríṣi ẹgbẹ́ ilé fún kíni? Tọ́ndẹ̀ sọ fún yín pé ṣe crime. Àbí báwo náà ṣe ń sọ gbogbo kíní báyìí nítorí Ọlọ́run? Kéèyàn máa ro dáadáa fún yín. Àfi nǹkan burúkú lẹ máa ń rò fúnra ayé ara yín. Ṣé èpè tí àwọn amúnisìn ṣẹlẹ̀ yín lórí pé àwọn máa sọ yín dìdàkudà ẹ fẹ́ kó kúrò lórí yín ni? Àkílódé? Kí ni túmọ̀ gbogbo ẹgbẹ́ rádaràda tẹ́ ń kóra yín jọ ẹgbẹ́ ilé ní kíni? Mélòó ni yín? Tẹ́ bá rí àwọn tó fẹ́ bọ́ sínú DIY, Ọlọ́run o, àyà yín máa já. Abẹ́ rò pé irú àwọn ráàsì náà, mo wo líìsì náà, mo rò pé àwọn wo leléyìí. Àbáláwàdà làwọn eléyìí. Ṣé mọ kálíbà? Èmi ò sọ pé bóyá ọ̀rọ̀ olówó kálíbà ọpọlọ lèmi ń sọ o. Ní àwọn ọmọ IYP gidi tí ọpọlọ wọn ń jà fún nǹkan dáadáa tó ń hó lórí wọn tán fẹ́ gbé jáde ní kíákíá, tán fẹ́ lo ògo yẹn kí gbogbo ayé rí, kó tàn ju ètò òrùn fi ń yọ lọ. Ẹ̀yin wá ń kóra yín jọ ẹgbẹ́ kíni láti ṣe kíni? Ẹ rí nǹkan rere rò, ẹ rí nǹkan kan rere dáadáa sọ. Ẹgbẹ́ yín bẹ ṣe fẹ́ bú èèyàn, ẹ fẹ́ gbé èèyàn kan wálẹ̀, ẹ fẹ́ bú èèyàn kan, ẹ fẹ́ bà tèèyàn kan jẹ́. Jehovah mímọ́. Ẹ̀yin ṣe ẹgbẹ́ láti bà tèèyàn jẹ́, láti bà orúkọ yàn jẹ́. Ẹ máa pe ẹ ń pe àwọn kan. Ẹ wá ẹ jẹ́ ká lọ bá wọn, ẹ jẹ́ ká lọ lo mídíà. Ìyẹn mídíà junction to junction wọn yìí náà ni o. Káwọn lọ lò ó, kó bú wọn, kó ṣe. Ẹ ṣì wà nídìí yẹn nínú ibi tá à ń sọ yìí. Tọ́lọ́run ti ṣoore yìí. Kò lè yé yín táyé máa fi parí ayé, gbogbo yín ti bàjẹ́. Gbogbo yín tẹ̀ ń kóra yín jọ. Ṣé kò yẹ bẹ́ẹ̀ ṣe máa ronú pé báwo lẹ́yìn náà ṣe fẹ́ fitting síbí o? Ẹ̀yin bo lẹ́yìn náà máa ti rí ògo yín lò. Báwo lẹ ṣe fẹ́ ṣe ẹ̀rọ yẹn? Ètò tẹ̀ jẹ́ pé bóyá ó fẹ́ ṣe òṣèlú. Ṣé òṣèlú ti not the nation, not the country? Kò ní sovereignty lẹ́fẹ́ gbé. Kò sí nǹkan kan tó ń ṣe ń bẹ̀ tá a lè lò. Ṣé bá múnisìn ló gbélé, a ṣe tún máa lo nǹkan tá múnisìn gbélé. Àlọ́lọ́run fún wa ní ìtúsílẹ̀. Ṣé tọ́lọ́run la máa lò náà? Ìgbà táwọn ṣe ìtúsílẹ̀ ṣé wọ́n túlẹ̀? Ẹ research ẹ̀ náà. Ṣé wọ́n túlẹ̀? Oore Ọlọ́run dẹ̀rẹ́ free ni. So kí lẹ rò pa fẹ́ mú nínú nǹkan tí amúnisìn gbé sílẹ̀ láti bá yé ara wọn jẹ́? Kí la máa lò nínú ẹ̀? Ṣé bọ́lọ́run ló gbé tiwa fún wa láti ṣe dáadáa fún wa? Ṣé mo sọ the last time gbà táwọn Israelite kúrò ní Egypt, ṣé wọ́n fẹ́ gbé ti Egyptian dá? No, Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ gbé tiwọn fún wọn nìyà láti gbégbé ayé tó dáa. Pẹ̀lú gbogbo àṣemáṣe ẹ̀ ní níbikíbi lágbẹ̀ẹ́ ẹ̀ ní sọ̀rọ̀ kẹ́ má sọ̀rọ̀ àwọn àyànfẹ́ Ọlọ́run. Kí ló dé? Wọ́n dẹ̀ ń fọ́mọ ẹgbẹ́ láti ṣe kíni? Ọlọ́run ọba àánú o.
ẹ kàn kó bára yín ni o, crime ni o. In fact gbogbo details and everything mo ti ní kàn máa kó jọ. The same thing tán ṣe fún yín gbà yẹn nìyẹn. Wọ́n tún sọ fún yín pé kò sí plan, kò sí nǹkan, gbogbo yín kàn ṣáà ń pariwo ibi tó tún worse dé. Ètò dẹ̀ máa ń dùn mí gan-an nínú ọwọ́ ìrìn àjò yẹn tán kọ́kọ́ parọ́ fún àìmọye. Tí gbogbo èèyàn ti rò pé àwọn ti ní ìtúsílẹ̀ ni, àwọn rìnrìn àjò ìtúsílẹ̀, tó dẹ̀ jẹ́ pé àwọn tó ń lead mọ̀ nínú ara wọn pé irọ́ ni. Wọ́n dẹ̀ ń parọ́ fún gbogbo everybody. Ètò máa ń dùn mí jù láwọn ọ̀dọ́ tán kó jọ. Àwọn yẹn lo energy wọn, wọ́n gbàgbọ́ gan, wọ́n lo energy. Àwọn a máa kó wọn ibi tí ṣé kò yẹ kẹ́ tún ti fura. Nígbà tẹ́lẹ̀ bá ní òun ní warrior, ìyẹn ní warrior, ìyẹn ní warrior, àmọ́ tó ń jẹ́ warrior, èmi ò mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ torí mo ogun tó ń jà. Àwọn ọmọ ọlọ́mọ ṣèbí nítorí situation ìlú, poverty, unemployment, hopelessness, òun náà fi rí wọn kó mọ́ra. Láyé náà ti ń wò pé àwọn jàjà máa bọ́, àwọn máa bọ́. Ṣé wọ́n jagun rí àbọ̀ mọ̀ ń pa ogun? Ìgbà míì tí wọ́n bá fi fídíò mi hàn máa ní èyí tó dà yín pọ́n máa ṣẹ́ sí méjì yéè, ṣé ó lè ṣe kí ni ìgbà tó Nàìjíríà tí mi ò mọ̀ ń pa ẹ̀. Òótọ́ ni o, mi ò mọ̀ ń pa ẹ̀, disclaimer, mo ṣe lóòótọ́ wájú yín, mi ò mọ̀ ń pa. Ṣẹ́rẹ́ ní tó bá ti jọmọ́ bí ogun bí nǹkan kan, mi ò mọ̀ ń pa ẹ̀ o. Ṣùgbọ́n èyí tí mo mọ̀ ń pa ẹ̀ ni àwọn tó máa defend ìlú wa. Ẹ jọ̀ọ́ ètò wà. Ọlọ́run gbogbo nǹkan ni mo fẹ́ ṣe, èmi náà mo fẹ́ ṣàgbẹ̀, èmi náà mo fẹ́ ṣe lè èèyàn ò ṣáàlè sọ pé òun fẹ́ lọ ṣe ogun ológun báyìí, pé òun fẹ́ join àwọn ológun níbi táwọn youth wà. Níbo ló ń jẹ́ bẹ́ẹ̀? Àwọn youth yẹn yéyeyeyeyeye energy pọ̀. Tẹ́ bá rí ètò tó wà fún àwọn ọmọ ológun DIY, àìṣètìtì Ọlọ́run o, èèyàn ní àfikún náà lọ di ọmọ ológun ni. Gbogbo àwọn tó wà ń bẹ́ẹ̀ ń sìn àṣebówó wa náà fi train wọn. Owó ìrẹ́bẹ̀ ní ọmọ Yorùbá náà fi train tó pọ̀ jù nú wọn náà. Àwọn tó dẹ̀ jẹ́ IYP tó tọ́ ń bẹ̀ ṣé bí ti èrè táwa jẹ́ náà nú ẹ̀ nìyẹn, kò sí nǹkan míì mọ̀ tá lè lájẹ́. Èrè tá máa sọ pé ajẹ́ náà ni àwọn lẹ́yìn pọ́n tún fún wọn ní training tó dáa, wọn tọ́jú wọn dáadáa o, wọn ṣètò dáadáa fún wọn o. Pẹ̀lú ẹ̀ náà wọ́n ṣàkọ́ wọn ní ABC kan bẹ̀. IYP wà nù wọn náà, gbogbo armed forces pátá automatic ni auto DIY ló ní wọn, ẹ gbàgbé IYP or DIY ni ó di ìyẹn ọ̀tọ̀ tún nìyẹn. À ń bọ̀ lórí yẹn. Gbogbo barracks, gbogbo àwọn nǹkan àwọn ló fẹ́ bọ́ síbẹ̀. Ṣájèjì la fẹ́ gbé síbẹ̀ ni. Ṣé bá àwọn IYP or DIY tán mójú lẹ̀ náà ni. Ẹja gbẹnu kó lórí yẹn. Wọn á tó yẹ everybody díẹ̀ ló kù. Wọ́n á máa pín wọn kélekèle ibi tó yẹ kára ti fún yín nìyẹn pé irọ́ ló bá dé. Pé kí ló dé eléyìí oníwọ́dọ̀ ó yẹ kẹ́ ẹ ti rí, kí ló dé wọ́n dẹ̀ máa ń láwọn lọ́pọ̀, kí ló dé tẹ́ ẹ lè ronú yẹn lásán. Ṣé báà ní ara yín lẹ ti ń ṣe? Tẹ́ ẹ̀ ń pera yín ní wọ́dọ̀ eléyìí ní wọ́dọ̀, ìyẹn ní wọ́dọ̀, oníwọ́dọ̀, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ lẹ fẹ́ ṣe ìtúsílẹ̀, ìtúsílẹ̀ náà emancipation freedom, ẹ lẹ fẹ́ ṣe ìtúsílẹ̀. Ẹ wá pínra yín eléyìí ní wọ́dọ̀, ẹ jọ báwo lẹ ṣe fẹ́ ṣe o? Báwo lẹ ṣe fẹ́ lọ jàjà yẹn? Ṣé kò yẹ kó ti yẹ yín pé idán ni wọ́n ń parọ́ fún yín ni? Torí eléyìí sìn tó bá ní òun ní wọ́rọ̀ ẹni tó abẹ́ ẹni tó wà yẹn ni loyalty ẹ̀ wà o, allegiance ọ̀ǹda yẹn ló wà. Eléyìí náà níbi tó ẹ wá wòran, ṣe wá rí Watson ní pé níbi tí mo study gbogbo wọn dé nígbà yẹn, ṣe rí èyí tó wọ́ọ̀rì eléyìí òun máa ń fi pòun superior, kò ní bá ẹni wọ́ọ̀rì kejì sọ̀rọ̀ wọn ní bára wọn sọ̀rọ̀, máa gapá síra wọn. Ẹ jọ kí níbo náà dé kí náà ṣe nítorí ọmọ ń pa ẹ̀ wọ́n ń gapá síra wọn, ẹ máa gbà mí o. Wọn mọ̀ ń pa ẹ̀ kò yé wọn ní experience ẹ̀ kó sì lè wù kórí. Wọn ní wọ́n tún máa gapá síra wọn. Ṣé kò yẹ kẹ́ ti mọ̀ pé idán ni irọ́ ni? Gbà tí wọ́n bá tó bá pọ́n fẹ́ dálẹ̀ fún yín ni wọ́n máa jẹ́ kẹ́ dojú ìjà kọra yín nìyà. Wọ́ọ̀rọ̀ tí a bá wọ́ọ̀rọ̀ ti èèyàn jà tí ó dẹ̀ sí nǹkan kan tó ń jẹ́ wọ́ọ̀rọ̀, àwọn ọmọ ọlọ́mọ tẹ́ kó sínú wàhálà ni. Gbà táwọn náà rí nǹkan tí wọ́n ọ̀rọ̀ náà gbé gbà, kò síṣẹ́ kò sí nǹkan kan, wọ́n dẹ̀ wò pé òkè bóyá tó bá jẹ́ pé táwọn bá fẹ́ lọ jà náà ni káwọn jà, káwọn fi ní ìtúsílẹ̀, káwọn lè rógun àwọn lò. Ṣé bóun ló ń ṣe àwọn ọmọ ọlọ́mọ tẹ́ fi ń kó wọn, tẹ́ ń lò wọn nílòkulò, tẹ́ ń lò wọn játijàti. The same thing náà ni ẹ máa pè wọ́n sí junction kan, kan máa gba ticket kan máa ṣe, kí ló dé tẹ́ pé àwọn ọlọ́mọ lẹ́ ń bá yé wọn jẹ́. Ẹ wá ní wọ́ọ̀rì ogun olè ń jà. Ṣé wọ́n mọ̀ ń pa ẹ̀ ní? Gbé mi ò dá sí o, eré àmì kọ́ o. Lóòótọ́ mo sọ fún yín mi ò mọ̀ ń pa ẹ̀ rárá mi ò mọ̀ ń pa ẹ̀. Wọ́ọ̀rì o no worry, mi ò mọ̀ ń pa ẹ̀. Ṣé mi ò tiẹ̀ lẹ́gbẹ́, mi ò ní nǹkan ló bá tán.
iṣẹ́ tọ́lọ́run rán mi ni mò ń jẹ́ straight so kò ní fi wọ́ọ̀rì ọ̀kún mi tiẹ̀ mọ́ ń pa gbórùn kan bẹ́ẹ̀ mo tiẹ̀ hate ogun pé kí wọ́n máa sọ̀rọ̀ ogun mo hate ẹ̀ mi ò ní idea ẹ̀ so àwọn tó ń ṣe é nínú ìrìn àjò mi ò ń dá sí o ọ̀tọ̀ mo sọ fún yín ẹ bí wọ́n lè rè mi ò mọ̀ ń pa ẹ̀ wọ́n máa fún mi ní information ní o brief náà ni a ní ibẹ̀ yẹn lórúkọ yẹ yín dé ó ti yẹ yín màá ní òkè ṣẹ̀ṣẹ̀ àṣọ ẹ̀ ṣọ́ eléyìí ó tán mi ò mọ̀ ń pa ẹ̀ mi mọ̀ bọ́ yín ṣe o òótọ́ mo sọ fún yín mi mọ̀ bí tí wọ́n ti ń rí àwọn wọ́ọ̀rì wọn mi mọ̀ bọ́ yín ṣe but mo mọ̀ pé ìgbà tó di stage kan mo ní ẹ fún wọn proper training ẹ jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí gba training díẹ̀ kó má jẹ́ pé lay back torí wọ́n ṣáà hopelessness pé káwọn tiẹ̀ wá báwọn ṣe fẹ́ ṣe àbí ẹni tó rìn desert àti ẹni tó gba orí omi torí òun fẹ́ lọ lògo ẹ̀ ṣé ìkankan náà kọ́ ni àwọn ọmọ ọlọ́mọ tán kó sí kínní that's why tó yẹ pé mo máa ń sọ pé overrated ó ti dalẹ̀ ìran Yorùbá ó dalẹ̀ ìran Yorùbá gidi tó rán fọkàn sí wọ́n gbàgbọ́ nú ẹ̀ láwọn ọmọ ọlọ́mọ ẹ̀ tí wọ́n á mọ ẹni kan máa búra wọ́n gbàgbọ́ nú ẹ̀ gidi wọ́n gbàgbọ́ o wọ́n gbàgbọ́ fúnra ara ẹni ẹ̀dẹ̀ ló sọ fún mi dúdú bàbá wọn náà ó sọ kò sí plan kò sí ọ̀kan èmi tí ẹ béèrè lọ́wọ́ òun overrated yẹn tí ẹ ó ṣàṣọ plan yẹn èmi ń gbé information síta àwọn mi ṣe but tó ṣàṣọ bottom line ẹ̀ tèmi fẹ́ sọ fún tí mo fẹ́ kó gbọ́ lẹ́nìí ni pé ṣó rántí pé ó sọ pé UN máa wá ẹ máa ṣe kinní kan nǹkan tó lọ ẹ fẹ́ ṣe yẹn ó wá ní UN máa wá ṣé o ti rí ibi tí wọ́n ti ń jà káàkiri ibi tó ti rí UN dà mo máa ń sọ fún gbogbo everybody wọ́n máa fi yín lẹ̀kẹ́ tẹ́fẹ̀ẹ́nu yín wọ́n dẹ̀ máa jẹ́ kẹ́ ẹ dàbí ẹni pé àárín ara yín lẹ ti ń bára yín jà wọn ò ní sọ pé àwọn làwọn da gbogbo ẹ̀rọ làwọn bà gbogbo ẹ̀ jẹ́ tí ó bá ń ṣe pọ́ lọ́run tó ṣàánú mi tó ń dédé ìgbà dédé àsìkò yìí mú à ìwọ lòun ránṣẹ́ ìwọ lòun gbé divine blueprint fún. ṣé o ti rí UN ìwọ tó ń parí tẹ́ bá ti ṣe ṣé o mọ plan yẹn tó sọ UN máa dé UN náà dà ṣé o ti rí àwọn ibi tó ti ń jagun káàkiri ṣé o ti rí UN kì í ṣe àwọn ogun tilẹ̀ o àwọn tó wà nítòsí sìn ṣé o ti rí wàá kàn pa ọmọ ọlọ́mọ dànù àwọn ọmọ ọlọ́mọ wàá pàdánù because as of that time kò sí nǹkan tó dúró lé lórí tó lè lò gẹ́gẹ́ bíi pé leverage pé akílódé kò sí torí ò tiẹ̀ mọ̀ anyway ìgbéraga kọ́ o ò mọ̀ then again as of that time illusion tán fún yín tẹ́ rò pé orílẹ̀-èdè ni wọ́n á lò mú ẹ lórí wípé ó fẹ́ dà lóru ni ó fẹ́ ṣe mo sọ fún ẹ mo ní má gba àwọn ìgbésẹ̀ yẹn o má gbé gbèsè lè má gbé lè ó yẹ ó rántí náà fúnra rẹ̀ ìwọ fúnra ẹ rántí but in fairness irọ́ tí n bá sọ fún wípé eléyìí má ṣe kò ṣe o kò ṣe kò ṣe tí n bá sọ pé eléyìí má ṣe o eléyìí lé o má ṣe o ìgbésẹ̀ kan wà tó tiẹ̀ fẹ́ gbẹ́ngbà kan tó lé gidi olóhùn ti kọ́ mo nírọ́ dá padà ó máa bọ́ sọ́wọ́ ọ̀tá nìyẹn o dá padà olóhùn ò mọ ó dẹ̀ dá padà ó máa ń gbọ́ tó yẹ lẹ́rìn àwọn tó máa ń pariwo Gani Adams ṣe máa ń pa mí ẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀ kì í ṣe ìgbéraga lẹ́yìn Ọlọ́run tí ò bá ṣe Ọlọ́run alààyè ni àtẹ̀mí tó lò kò sí tó ń jẹ́ OPC mi ò mọ tó ń sọ OPC dáńsìn yìí o kémi tó travel ni o òun náà mọ̀ náà òun náà dẹ̀ mọ̀ pẹ̀lú àwọn sẹ́ẹ̀tì ẹ̀ ń gbà yẹn kì í ṣe ìgbéraga mi ò ń ṣe lídà burúkú mi ò ń ṣe lídà játijàti láyé kò sí tó jọ oore tọ́lọ̀ ń ṣe fún mi mo sọ fún yín pé tẹ́ ẹ̀yìn ẹ̀kọ́ tó bá ní kékeré nínú oore tọ́lọ̀ ń ṣe fún mi á ya wèrè ẹ lọ béèrè lọ́wọ́ ẹ̀ náà ó wà ń bẹ̀ Adéṣọ̀kan ogun wà ń bẹ̀ ẹ lọ bí wọ́n náà wọn ò ní gbé ìgbésẹ̀ láì sọ fún mi tán bá dẹ̀ fẹ́ gbé tí bá ti ní irọ́ ẹyọ ilé ìdánù ẹṣẹ́ lè bọ́lọ̀ bá ṣe ní kí n sọ ẹ̀ wọ́n dẹ̀ máa gbọ́ ẹ̀yin kan rádaràda ẹ wá ń kóra ẹ̀ jọ ìwọ wèrè kan tó ń pè tó ń gbé sí mídíà òṣò ń sọ̀rọ̀ játijàti gbogbo yín wèrè mídíà ṣe mẹ́ntẹ́ ń sọ̀rọ̀ sí ṣá bọ̀ kì í ṣẹjọ́ yín ẹ máa gba ẹ̀sùn tí yín à ń bọ̀ lórí yẹn kò ìyá ẹ̀yin kọ́ ní ìṣùnsìn mi ò ráyè yín wẹ́wẹ́lẹ̀ yín cricket ní ọ̀rọ̀ elephant là ń sọ lọ́wọ́ yìí ẹ̀yin rádaràda ṣé o ti rí nsìn ṣé o ti rí bá wèsà ìmọ̀ye ọmọ dànù kápò gba ọ̀nà tí wọ́n fẹ́ gbà ní
àwọn ó dẹ̀ jẹ́ kán believe, ó jẹ́ kán máa takora wọn. Kò mọ nǹkan tó ń ṣe o, wọ́n máa jà ní, táwọn bá jà wọ́n lè ṣe, táwọn bá jà. Wọ́n sọ bẹ́ẹ̀ fún mi ìgbà tí àrọ̀ sójà dé. Wọ́n máa jà ní o, wọ́n sọ fọ́kọ mi náà, ó máa jà ní o, ó máa ṣe bá wọn jagun o, má jà. Ìbẹ̀rẹ̀ ogun la máa rí àárín gbẹ̀yìn, ṣáà máa wòran. Ọlọ́run máa ṣe ìyanu. Nígbà tán pariwo ńgbà yẹn, kò sí nǹkan tán sọ sí mi, kò sí nǹkan tán ṣe tán, ṣé Ọlọ́run ò ṣoore yẹn fún mi? Ṣé mi gba sísì tọrọ lọ́wọ́ ẹnikẹ́ni? Mo lè sìn règún lé gbogbo yín lórí pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run. Ó dẹ̀ rí bẹ́ẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ ni, kò yí padà. Òun nìyẹn o. Gbogbo yín lẹ̀ wá ń pera yín lórúkọ, lẹ̀ ń jẹ, lẹ̀ ń mu, lẹ̀ ń náwó burúkú, lẹ̀ ń kó ẹ̀ńtọ́rẹ́jì tẹ̀léra yín fòfòfò káàkiri. Wọ́n ṣe sọ o, mi ò mọ̀ o. Wọ́n ní sàárín oríṣiríṣi lẹ́ máa gbé, lẹ́ máa pariwo káàkiri títì. Mọ́tò yẹn máa lọ, èmi tí ẹ lè gbá àwọn èèyàn dànù. Wọ́n ṣe sọ ni o, mi ò mọ̀ o. Ṣé ẹ mọ̀ ń pa ẹ̀? Ṣé ẹ mọ̀ pinlẹ̀ ẹ̀? Ṣé ẹ mọ̀ bó ṣe lọ, ẹ mọ̀ bó ṣe jẹ́? Ṣé ẹ mọ̀ bó ṣe jẹ́? Abẹ́ rò pé sójà fẹ́ lọ ni? Wọ́n fẹ́ lọ o. Ayayaya. But àwọn náà mọ̀ pé Ọlọ́run ló ń jẹ́ Ọlọ́run, òun ló ń jẹ́ mi ni. Ṣèbó òun náà kan lélẹ̀. Ṣèbó ìyanu náà lọ́lọ́run ṣe. Ṣé mo sọ fún ẹ? Ṣé o ti rí? UN nìkan ṣé o ti rí? Mo sọ fún ẹ pé kò sínú bùkátà UN ni. Àwọn máa wẹ́ anybody ràn kẹ́ ṣe anything tẹ́ fẹ́ ṣe ni. Ètò dùn yànjú bẹ́ẹ̀ ni pé àwọn ọ̀dọ́ tẹ́kàn ṣe dáadáa kiri, ẹ tí wọ́n ń búra fún kíni? Èèyàn fẹ́ gba ìtúsílẹ̀, ó ṣe tún di pé ẹ̀ ń búra sí. Ṣé bí gbogbo èèyàn everybody ẹni kíní yẹn kàn? So kí ló dé tẹ̀ ń búra? Ṣé ẹ ti rí pé gbogbo àwọn indicators yìí ti pọ̀ jù láti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé irọ́ ni, idán ni? Dẹ́gbẹ̀lélẹ̀, wọ́n ń pín wẹ́lẹ́wẹ́lẹ́, kò sí disunity, ẹyọ kan ni. Ọkàn máa papọ̀. Òun la ṣe ń sọ pé nu foundation kẹta, ẹyọ kan ni. Kò pé méjì. Ẹ bá ti ń pín káàkiri, ẹgbẹ́ yẹn o, rádaràda. Tó ipò ni o. Torí ẹgbẹ́ ilé ìfẹ́ jọ̀gá ń bẹ̀, ẹgbẹ́ yẹn fẹ́ jọ̀gá, ẹgbẹ́ yẹn fẹ́ jọ̀gá. Kí ló ṣe? Wọ́n ṣépè fún yín ni. Kí ló ṣẹlẹ̀? Gbogbo àgbáyé ni kì í ṣe pọ́n ni wọ́n pé àwọn tó máa ń jà fún àti gba ìlú, àwọn náà máa ń ṣe. Ìyẹn kọ́kọ́ gbé wọn ní ṣọ́ọ̀kì gidi. Pé kí ló wí? Mo ní rọ ọ̀dọ́ ló máa ṣe, mi ò ṣe. Ṣé o ṣúọ̀? Mo ní kí ló dé? Kí ló kàn mí pẹ̀lú gbogbo nǹkan bí ipò? Èní lẹ ti ń fipò lọ mí ni. Ẹ mọ̀ mí o. Wọ́n ní bọ̀tẹ́ ilé yàtọ̀ náà. Ìgbà tó pé wọ́n ni Ọlọ́run fún ní ọ̀nà yẹn. Mo ní ṣèbálàyé la máa ṣe. Àwọn ọmọ tá à ń sọ, àwọn ọ̀dọ́ yẹn ọpọlọ wọn pé gidi, wọ́n rógo wọn lò. Àwọn olórí burúkú náà sọ wọ́n dìdàkudà. Wọ́n ní oṣù mo ní mo ṣọ́, mo mọ Ọlọ́run máa bá ń ṣe ìyanu nínú ayé wọn. Ẹ fi wọ́n lẹ̀, wọ́n máa ṣe. Ṣèbálàyé ni ẹ ṣe báyìí. Ọlọ́run dẹ̀ ṣe ìyanu. Àwọn tí adelẹ́sì wọ́n máa ń gbọ́. Tẹ́ bá ti ṣàlàyé fún, ó ti yé wọn, wọ́n ti gbọ́. Tẹ́ bá ṣàlàyé fún, ó ti gbọ́. In fact, ti sọ̀rọ̀ tán. Ó ga jù. Wọ́n ti sọ kọjá bẹ̀. The same thing náà ni gbogbo ẹ̀yin viewers, gbogbo yín tẹ́ ń gbọ́ gbogbo nǹkan tá à ń ṣe, táwọn team wa máa ń ṣe, media team wa máa ń ṣe. Kán tó sọ̀rọ̀, kí àwọn media team wa tó sọ̀rọ̀, ó ti yé yín. Ẹ̀yin gan tiẹ̀ tún ti wá analyse, ó ti ga jù. So kí ló dé tá fọpẹ́ fọ́lọ́run? Mo lọ́dọ̀ ló máa ṣe o. Àwọn ò gbọ́ rí ni. Ẹ ti gbọ́ náà nìyẹn. Kí ló kàn mí pẹ̀lú gbogbo ipò? Ó ga o. So mí nẹ̀, mo ní kí ló kàn mí? Èmi ò ráyè gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn o. Mi ì tiẹ̀ láìkí ẹ kó mú mi. Tèmi ṣáà ní jẹ́ máa wò láti ta tó bá dọwọ́ rú kíákíá kí n lè tètè rí ẹ. Kẹ́sẹ̀ ẹ dàrú kí gbogbo ara ẹ dàrú ni tèmi nìyẹn, kò jù bẹ́ẹ̀ lọ. Tèmi ṣáà ní pé kóre yẹn kó kan gbogbo everybody. Equal opportunity ni. Kí playing field kó level. Kí gbogbo ohun tó bá fẹ́ dà níre kó dà níre. Ló bá tán. Òun nìyẹn. Ọlọ́run wá ṣe ìyanu. Ṣé ó ti rí? Ṣé ó rí bẹ́ẹ̀ ṣe ṣe àwọn ọ̀dọ́ wọ̀nyẹn? Ṣé rí bẹ́ẹ̀ ṣe ṣe àwọn ọ̀dọ́? Torí tèmi bá ń focus lórí ọ̀dọ́, á dàbẹ́ ní pé kìíní. Ṣé rí adúrú energy táwọn ọmọ yẹn gbé jáde, gbogbo ẹ̀yin tẹ̀ ń kóra yín, tẹ̀ ń pera yín ní warrior. Ṣé rí nǹkan tẹ́ ṣe fún àwọn ọmọ ọlọ́mọ? Ṣé rí tẹ́ fáyé wọn ṣe? Torí situation tán wà nú ẹ̀. Ẹ wá lẹ̀ ń fún wọn ní sísì, ẹ̀ ń fún wọn tọrọ kan. Ṣé wọ́n rógo wọn ló nìyẹn? Wọ́n wá rí ibi opportunity láti lógo wọn. Ẹ wá tún da orí wọn rú, ẹ̀ ń confuse wọn. Ẹ̀yin ní followers, ẹ̀yin dà, ẹ gbéra yín síta, mo tẹ̀ fẹ́ rí ẹ ti gbogbo followers, ẹ kóra yín síta kárí yín. Òfò àtòfò, ẹ máa parun lójijì. Ẹ̀yin àti ta ni? Kí lẹ rò pé mo ṣe ń focus lórí ọ̀dọ́? Torí mo mọ̀ pé wọ́n ní ògo tó pọ̀, wọ́n dẹ̀ máa rí lò pẹ̀lú àṣẹ tí Ọlọ́run fi ń jẹ́ èmi ni. Wọ́n máa rí lò lágbára ẹ̀jẹ̀ Jésù lórí ilé alààyè yìí ni, ní kíákíá yìí ni.
ẹ̀yin wá ń take advantage wọn ẹni torí ẹ fún wọn ní tọrọ kan ẹ fún wọn sísì kan ẹ máa ọ̀dà àwọn ẹ máa rán wọn níṣẹ́ wèrè especially ìwọ overrated mo gbọ́ gbogbo ohun tó ń ṣe gbogbo ẹ̀ ni mo ti ní kán record kán tọ́jú sílẹ̀ fún mi. wàá rí tí ẹyẹn wàá ríran wò ìwọ àti gàràgàrà gùrùgùrù tó ń gbé kiri wàá rí kò sí wàhálà everything wà documented o torí mi ń ta sí nǹkan tí ò bá ní document mi ń ṣe that's why mo sọ fún àwọn òṣèlú tí wọ́n dá sí wa mi ì dá sí wọn o mi ì dá sí wọn tó rántí sọ ibi táwọn dúró sí wọ́n ní right to choose wọ́n ti ní kò ń ṣe not the nation not the country kò ní sovereignty òun ni àwọn fẹ́ ibi tí wọ́n pè Nàìjíríà làwọn fẹ́ wọ́n ní right so èmi náà dá sí wọn mi náà irọ́ mi ní fáìlì orí wọn mi ní nǹkan kan ìgbà míì tán bá sọ̀rọ̀ ní ọ̀dọ̀ tí wọ́n máa ní ọ̀rọ̀ Nàìjíríà náà sọ kí ló dé ẹ fi wọ́n lẹ̀ ṣòṣòro ìwọ overrated ṣé wọn pé ó dalẹ̀ àwọn ọmọ yẹn ó tún wá ní kán múlẹ̀ kò sí wàhálà mò ń bọ̀ lórí ẹ̀ ṣòro ẹ̀yin tẹ́ ẹ̀ ń fọ́ọ̀mù ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ẹ fira yín síbẹ̀ ẹ mọra yín ẹ̀yin ẹ mọ̀ nǹkan tí mò ń sọ ẹ lọ yọ orúkọ ara yín kúrò ńbẹ̀ ẹ jáde pátápátá torí mi ò ní gbà o tí n bá fi ẹ̀sùn kan àwọn tó kù yẹn tẹ́ ẹ bá dúró síbẹ̀ mi ò ní gbà ẹ dalẹ̀ ọmọ Yorùbá nìyẹn o mo dẹ̀ mọ̀ pé ẹ ń ṣe ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá mo mọ̀ yín dáadáa ẹ kúrò ńbẹ̀ ẹ yọra yín o mo ń sọ́ọ̀sì yín o wọ́n ti fún mi list yín o gbogbo ẹgbẹ́ tẹ̀ ń form tẹ́ put almost 7 sìn gbogbo àtorúkọ àtẹ̀yìn tẹ̀ ń jẹ́ key member gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe general meeting special meeting gbogbo wèrè meeting wèrè tẹ̀ ń ṣe fún kíni òṣì tó fi pilẹ̀ fún yẹn tún ṣe wà lẹ́nu ẹ̀ Ọlọ́run lòun ti ṣoore ẹ̀ ẹ̀yin Ọlọ́run tó ṣe ni bọ̀ nínú òkùnkùn tó fi ń sí ẹ̀kọ́ ẹ̀fẹ́ kó nínú òkùnkùn tó rẹ fẹ́ gbapò eléyìí ni leader ẹgbẹ́ yìí eléyìí ni leader ẹgbẹ́ yìí gbogbo oríṣiríṣi ìranù non promise yín junction to junction ṣé yẹn jẹ́ nǹkan gidi tẹ́pọ́n lè jí lọ́jọ́ kejì kan gbà lọ́wọ́ àbí kan pa dànù síbẹ̀ ṣé oore nìyẹn fún ẹ kó máa tún ṣe ọ̀rá ìsà fún ẹni tó gbé fún ẹ ẹni tó ń gbé fún yẹn náà tún ṣe ọ̀rá ìsà ẹ tún gbé fún yẹn náà ẹ kó ra sínú oko ẹrú wọn non promise yín lóye ó yẹ ewo ìyá kinní kan chief mrs kí ló ń jẹ́ bẹ́ẹ̀ láwọn tí wọn ò ní ipò wọn ò ní right àti fún anybody lóye ó pẹ̀lú tèmi kójọ ẹyọ dànù ẹyọ kúrò má pè mọ́ má pè mí bẹ́ẹ̀ mọ́ má kọ́ sí pẹ̀lú mi àwọn amúnisìn tó ń kọ́ mo sọ fún wọn celebration ni máa fi ṣe fún yín tá a bá ti débẹ̀ tá à ń ṣe celebration ẹ má pè mí bẹ́ẹ̀ mọ́ ẹ pè mí mọ́ à tí yóò dẹ̀ nítumọ̀ ìta ni mélòó ni ẹ̀yin tẹ̀ ń pe chief mrs mélòó ni nínú ọ̀dọ́ tiwa gangan ló ti ṣe pàtàkì á pè mí bẹ́ẹ̀ o wọ́n non promise yín lóye Ọlọ́run máa ṣàánú ṣé àwọn nǹkan tó ń tán tẹ̀ ń torí ẹ̀ tẹ̀ ń dara yín láàmú kiri ẹ rò pé ẹ ní àìdẹ́ ẹ ní kìíní ẹ fẹ́ parun bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ ní àìdẹ́ kò yé yín ó kọjá bẹ́ẹ̀ ẹ̀yin àti ta ni ṣé wọ́n bí yín dákú kí lẹ mọ̀ ń pa ẹ̀ àwọn tó kó yín jọ gan tó ń lead yín sọ pé àwọn mọ̀ ń pa ẹ̀ so kí wẹ́lẹ́ yín tẹ̀ ń tẹ̀lé wọn kí lẹ mọ̀ ń pa ẹ̀ kí ló yé yín tí ó bá sọ pé Ọlọ́run tó dé ní ẹ̀yin ọ̀nà wo lẹ fẹ́ gbà ṣé bọ́ọ̀nù ẹ fẹ́ para yín ẹ fẹ́ ṣùtà ẹ fẹ́ ṣe kíní kan ẹ fẹ́ bára yín jà ṣé bọ́ọ̀nù lẹ́ ń lérí lẹ́ ń pariwo káàkiri kí lẹ̀ bá ti sọ́dà báyìí ẹni tó rí yín ò sí lọ́rùn yín ẹ lọ yọra yín kúrò ẹ̀yin tẹ̀ wá ń bẹ̀ ẹ lọ yọra yín kúrò